ṣe bàbá lọ́rùn. Àdéhùn lárí ẹ̀ wípé a pe ọmọ ọlọ́pàá ẹ̀bí wọlé òun ni a rí ẹ̀ ayẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ ètò ní báyìí. Mo mọ̀ pé ó ṣe kí n wọ̀ fọ́rọ̀ mi wọ̀ adúpẹ́ látàárọ̀ kẹ́tí máa ká lọ kẹ́ láti Thanksgiving débi tí a dé yìí adúpẹ́ lọ́wọ́ yín ohun rere òun làá máa rí bára wa ṣe ẹ̀ bá mi ṣàmì ni. Àní máa wí ní sáwọn ọlọ́dún òkókó àpọ̀jù ọ̀rọ̀ ní sáwọn wọn nílùú èdè sápọ̀jù ọ̀rọ̀ gbọ́dọ̀ sọ̀dùkọ́ ẹnu ní rojọ́ àtẹlẹsẹ̀ nírìnà kò sí bí mo ṣe lè tóbi tó kò lè gbọ̀rọ̀ ẹni sọ ẹnu ní sáàbù tèmi ní òníṣẹ́nu kó bí ọ̀wọ̀ ní òníṣì sọ bẹ́ẹ̀ ni àwọn oníṣèlú gbọ́ ẹni bá fẹ́ gbájú ọ̀tá rẹ̀ lọ kó bá mi tàbí kí n gbọ́. tọ ẹ̀sùn ẹ dákun nínú ọkùnrin àtọkùnrin ta ló fẹ́ràn oúnjẹ jù. wọ́n lọ́kùnrin ni ẹ dákun torí ta lọkùnrin ṣe ń jẹun torí àwọn ta lọkùnrin ṣe ń jẹun ẹ̀yin obìnrin ni torí tẹ bá gbéṣẹ́ fún wọn sì dáhùn bá sí dáadáa ẹni kí ló wà ń jẹ gbogbo oúnjẹ mi fún àwa náà wà kọ́ra mọ́ à ń jẹ oúnjẹ yẹn lójú méjèèjì kábàá lè ṣiṣẹ́ tẹ ẹ jẹ́ wa èmi ò sọ pé tóbìnrin báwo o ẹ dákun ẹ̀yin ìyá wa tí ni mo ṣe o torí ẹ̀yin ni yò ayé ẹ̀yin ladùn ayé ẹni tó bá ní tóbìnrin báwo ajẹ́ wípé ẹni tóun ti kú wọn ò tí ì gbèsè ni ẹni tóbìnrin ò lè mú ẹ̀yin bàbá wa ẹ dákun ẹni tóbìnrin ò lè mú ọlọ́run ò tí ì dá ọlọ́run ò tí ì dá tọ̀ nǹkan tá a bá ṣe ń di ayẹyẹ brazil ní òun náà ní wípé àwa bá bàbá wa ṣàjọyọ̀ àbá bàbá wa ṣàjọyọ̀ kéèyàn gbé 80 years láyé 50 ọdún àbí 100 ọdún láyé kì í ṣètò kékeré 100 ọdún láyé àìmọye nǹkan ní àwọn bàbá yìí ti là kọjá àìmọye ìrírí ni wọ́n ti rí àìmọye ẹgbẹ́ wọn ni wọ́n jọ bẹ̀rẹ̀ tí wọ́n ti ẹ̀ dé áfúwe tí wọ́n ti ẹlòmí kò ti ẹ̀ gbóòórùn 50 tó ti lọ ẹ wá wà àwọn bàbá wa lẹ́nu ọlọ́run wá ṣe é fún wọn wọ́n ti wá rí ṣémṣém wọ́n tó dáadáa wọ́n pé eyín ò yọ ẹsẹ̀ òkú yọ ojú òkú ń bẹ̀ apákò sí ẹ̀ rí pé ó tọpẹ́ lọ níta wá ṣe rí báyìí lẹ́nu náà yẹn ṣe bàbá wa kó wa jọ eyín ẹ̀yẹ máa bọ̀ ẹ́ bá ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó kó wa jọ lẹ́yìn kò ní sí ìbílẹ̀ fún wa ká lọ́la o ẹ̀ bá mi ṣàmì